ìbínú ọmọ mi. Tí ẹ bá fẹ́ wo apá kejì múfì yìí, mo kí yín káàbọ̀. Ẹ wo Yétúndé Barnabas àti Péjú Ògúnmọ́lá tuntun gbé ìmí ìwà báyìí o. Gbogbo wa la mọ̀ pé ẹ ti máa wo apá kìíní múfì yìí. Ẹ̀yin tí ẹ ti wo apá kìíní múfì yìí, ẹ sáré lọ sórí comment section báyìí o. Ẹ jẹ́ kí a mọ òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù. Òṣèré tí ẹ bá nífẹ̀ẹ́ sí, ẹ kọ sórí comment section. Ẹ jẹ́ kí a mọ̀, kí ẹ dẹ̀ like, kí ẹ sì share fídíò wa. Ìbínú ọmọ mi, ẹ gbọ́, ṣó wá yẹ kí apá kìíní kó parí síbi tó parí sí báyìí o. Toró ní àwọn nǹkan kan tí kò yé wa nínú múfì yìí, ṣùgbọ́n àwọn producer múfì ìbínú ọmọ ni wọ́n á tún ṣàlàyé àwọn tó máa fi àwọn sí nǹkan kan láti ṣàlàyé kí ló fa ìbínú ọmọ mi gangan. Ẹ̀yin tí ẹ bá fẹ́ wo apá kejì múfì yìí, ẹ jẹ́ kí a mọ nǹkan tí ẹ lérò tó máa ṣẹlẹ̀ nínú comment section. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ wo fídíò wa nìyí, ẹ tẹ subscribe button, kẹ́sì tí aago tí ó wà ní ẹ̀gbẹ́ rẹ̀ ká bá lè send notification sí yín nígbà tí a bá send new video sórí channel wa.